sàmìràwó adé abẹ́sì rẹ̀ bàgẹ̀bàgẹ̀ tọ́mọ aráyé ń fọmọ ẹ̀ ṣàlómú wọ́n ní kó ń bọ́ sáré pa ẹ́ irú ẹ̀bùn amágbé ní àtètè kẹsàn án gbé nìyẹn. ìwọ àbàmì ẹ̀dá bíi tiẹ̀ tó mọ̀ pápá mi lẹ́nu. kò sẹ́rọ̀ mi ayé o gbẹ́dùgbẹ́dù ó bí ọ̀ṣà òwújì. mi ò ní ṣe ìròyìn kan jẹ́ kó yé mi wípé ọlọ́run kan ló tọ́ kásì fẹ́ràn rẹ̀ láfitán a kò gbọ́dọ̀ bọ òrìṣà. ẹ gbọ́ wèrè tí wọ́n fún rẹ̀ ẹ mọ̀ pé àtẹ̀pọ̀ àtàrẹ̀pọ̀ lèmi àti ẹ̀ táàjọ mọ nǹkan tá a fi ń nu ọwọ́. tó bá jẹ́ pé mo gbọ́n mo fẹ́ wọ ọdún tó ṣẹ̀ pé wọ́n má jẹ́ kó leak out èmi gan máa ti trend wọ́n ti máa post mi wọ́n ti máa gbé máìkì káàkiri bro wọ́n kàn ń tẹ́lẹ̀ ṣe bọ́ ọ̀rọ̀ mi là. tẹ́lẹ̀ mi ò rí ibi tí ẹ̀mí ọlọ́run máa wà nínú ẹni tó ní èjì ògbà àbí fa àbí àmọ̀yá kó mọ̀ ètò wà lórí ẹ̀. ẹni tó yẹ kí àrà kó sọ pákó lè kú méjì bẹ́ẹ̀. sórí àwọn tó ń wò lọ́ọ̀kan yìí ibẹ̀ ni àìdí ẹ wà níbo ló rò pọ̀ yẹn níbi ìgbàgbé mi torí bẹ́ẹ̀ ló pọ̀ nínú ọ̀rọ̀ mi mo jẹ̀ ní láti lọ síbẹ̀ lónìí. àṣírí fíìmù tó fi débi ọjọ́ ìwé orí tó kù ibi ìfọwọ́ láti sí pé tó fẹ́ lóye. kò sẹ́ni tó bí ẹ tẹ́lẹ̀ o àmọ́ kò bá máa bọ́ sínú òde òun ló jẹ́ ká wá kí ọ lọ. àwọn ọkùnrin bá fẹ́ súnmọ́ báyìí kọ́ ọmọkùnrin wọn kì í lé. ṣé ẹ létí ìbílẹ̀ rẹ̀ ìbọn mo ṣe débẹ̀ mo ní kófà yìí náà. bí ẹ kì í fi ọwọ́ sí i kì í fi gbá ojú ẹni. iye mọ́já fún yín lọ́wọ́ ẹ wá náà gbé fún ọmọ Màríà